Hello, everybody. Good morning, good morning, good morning. Welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Hey, hello. Ẹ wá mọ́gà yín o. Ẹ tètè mọ́gà yín. Ẹ wá mú so o. Ọ̀gá yín ò lè sùn mọ́jú inú comment section mi ní Àbíkẹ́ ń sùn mọ́jú o. Ẹ wá mú ọ̀gá yín o. Tọ́n bá sọ pé èmi Yorùbá TV tó jẹ́ pé mo ti ń ṣe show báyìí kò tíì pé 3 months, mo lè máa gbọ́ Àbíkẹ́ jìgìjìgì kí máa gbọ́ jìnnìjìnnì up and down. Tó wá ń comment sórí comment section mi, tó ń post mi, tó ń wá mi kiri, ẹ wá mọ́gà yín o. Èmi kọ́ ni mo fi orí adé lù ní jìbìtì òbò o. Èmi kọ́ ni mo fi nǹkan kàn lára o. In fact, èmi gan feel wípé ẹ̀yin tẹ́ jẹ́ ti Yorùbá TV gan, you are not giving me enough flowers. If Abike can be running kìtìkìtì katakata over me, ó yẹ kẹ́ mọ̀ pé she meet her match. Ọ̀rọ̀ mi dùn gan, mi ò dẹ̀ wá parọ́ mọ́. Àdàbí ti bá parọ́ mọ́ Abike. Sórí òótọ́ ọ̀rọ̀, ó máa ń wọnú Akínyẹmí ara èèyàn ni. Òótọ́ tí mo bá ẹ sọ ló jẹ́ kó máa gbọ̀n káàkiri. Tẹ́rù ń bá ẹ tó ń wá mi kiri, kí ló ń wá mi fún? Okay, you want me to unveil myself? Ó yá lọ mú 10 million naira wá. Ṣé yẹ ẹ rí 10 million? If you are looking for me so bad, go and bring 10M. In fún ara mi mo máa yọ veil. In fact, àwọn èèyàn gan sọ pé kí ignore ẹ. Wípé midlife crisis ló ń bá ẹ fà. Wípé kí fi ẹ lẹ̀. And if you look at it gan, I'm too busy. A ṣì ń fi abẹ́rẹ́ wèrè wá àǹtí Kẹ́mi Olúnlọ́yọ̀ káàkiri. Mo ṣì pa ẹ́ tì náà. Mo pa ẹ́ tì ní. Just imagine me. Kí n máa sọ fún Àbíkẹ́ pre-order. Ọ̀gá àwọn olóṣó wípé kò sì sún sẹ́yìn náà. Mi tí ìráyè ẹ̀. That means you are irrelevant. O ní low self-esteem. O ní kíláàsì, kò sí kíláàsì bíntín báyìí lára ẹ̀. You were so irrelevant. Ṣebí ara focus mo wá sọ fún yín ni. You miss your focus láti jẹta èmi ló ń wá káàkiri. O ò lè sùn mọ́, òun wo show mi 247 ní Àbíkẹ́ Jagaban. How many subscribers la ṣì ní? Ó mess ara ẹ up o. This is my last reply to you. Ó mọ̀ pé èmi gbogbo wa ń bẹ̀ nínú comment. Ẹ lọ wo àwọn comment ẹ̀ mú tẹ̀ tún pin ẹ̀ síbẹ̀ àfi tó wá lọ delete ẹ̀ o. Màá reply ẹ̀ ń bẹ̀. You bring it on, I reply you. Ó ní mo sọ fún ẹ, you want me to unveil myself? Bring 10M. Màá yọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Tí ìyá ẹ bá ti ní 10M, èmi fúnra mi máa yọ ojú mi. Ó yá, máa gbé gbogbo àwọn tó bá fẹ́ gbé wá, gbé gbogbo family mi wá. You're so insecure. Máa lose the focus káàkiri. Lẹ́yìn fídíò yìí, èmi ò ní dá ẹ lóhùn. O lè wá distract mi. Àwa busy ń bí báyìí. Àǹtí Kẹ́mi là ń wá káàkiri. Àǹtí Kẹ́mi là ń fokùn wá káàkiri. Àwọn ọmọ ẹ̀ kan wá so ìwọ náà mọ́lẹ̀. Kò tó para ẹ̀ dànù. Ó wá ń ṣa comment jẹ. Odidi big blogger. Ó wá sí small bloggers page. Ọ̀rọ̀ tí mo sọ dùn wèrè. Ṣé mo parọ́ mọ́ ẹ? Ṣé Òṣogbo làbáṣà? Ó ṣì lọ jàre. You're so irrelevant. Ẹ jọ̀ọ́. Ṣé ẹ tí bá mi rá àǹtí Kẹ́mi ni? Èmi ò pa àǹtí Kẹ́mi o. Mi ò dẹ̀ ṣàǹtí Kẹ́mi léṣe o. Abẹ́rẹ́ wọn tó miss àti àgbo wọn tó miss lèmi fẹ́ sáré wá fún wọn. Because tí ò bá ṣe pé àǹtí Kẹ́mi miss abẹ́rẹ́ àbí àṣìgbé nínú wọ́ọ̀dù ni àǹtí Kẹ́mi. Ó ṣe ti Priscilla a sì wà lórí yẹn àti ìkúrò. Ló bá mú ojúde ọba sẹ́nu. Nǹkan ẹyọ kan tó máa dùn mí ní gbogbo ènìyàn. Ó ní ojúde ọba is filled with Yahoo boys, olóṣó, ritualist, gbogbo nǹkan ló pè ní ojúde ọba. Kẹ́mi kó tó bí ìyá ńlá kú yẹ nọ́mà tí ń ṣe ojúde ọba. Àwa kọ́ la máa fòṣì kan ẹ́.
ọmọ onílé ọlọ́nà tó sì tòṣì lọ́jọ́ alẹ́ mà nìyẹn. Kò sẹ́nibọ̀dì tó fòṣì kan ẹ o, iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ fún ẹ o. You are attacking everything. At the end of the day náà, bára ó sì máa wá gbégbá bára náà ni. Èèyàn tó bá ti wà tó bá ti mọ̀ pé òkè kí lójú ìjọba tún ṣe fún ẹ. You said festival. Ṣé bí wọ́n ṣe festival ní Kano? Kò sílùú tó kì í ṣe festival náà. Wọ́n ṣe carnival ní bíbáyìí. Gbogbo èèyàn ló ń lọ, oní is filled with. Okay, in the cultural aspect of it, where did you see Yahoo boys? Ṣé àwọn àgbàlagbà tó wà mẹ́rin ló ń ṣe Yahoo? Mo ní èmi ń wá yín kì í ṣe pé a fẹ́ ná yín, kì í ṣe pé a fẹ́ ṣe anything. Oògùn àtàbẹ́rẹ́ yẹn mo ti mú nọ́ọ̀sì dání tó máa fún yín bíi ti Mohbad. You see the way culture is displayed. You see, even kì í ṣe Yorùbá nìkan ló ń wojú di ọba. Did you know that? Did you know that the Hausas used to watch us like crazy? Pé okay, don't máa wá yọjú ìjọba kúrò. I'm just asking for a friend o. Àbí Lisabi, which other tribe? Wọ́n sọ pé àwọn Ìlọrin gan mo ṣe ń rí wọ́n sìn ni. La máa tún sọ pé ó fẹ́ gbé culture lárugẹ. Ẹ̀yin tó bí sí ìlú òyìnbó lẹ ti school, ìlú òyìnbó lẹ ti ṣe gbogbo ẹ̀, wọ́n lé yín kúrò ńbẹ̀ náà ni. Wọ́n lé yín ìlú òyìnbó, wọ́n deport yín. Ní Nàìjíríà, wọ́n deport yín, ibo lẹ wá wà. Mo ní mo ti bá yín mú nọ́ọ̀sì Mohbad dání. So that pápápá ni wọ́n fún yín lábẹ́rẹ́ yín. Ibi tẹ́ ń kọjá lọ yẹn máa tẹ́ o. Ìwé tẹ́ ẹ kọ yẹn, ẹ̀yin fún ara yín lẹ máa kà ó, Àǹtí Kẹ́mi. Ẹ lè kọ̀wé, ẹ dẹ̀ lè kọ̀wé kẹ́ fi lówó. Ẹ kàwé, still náà, òṣì ń ra yín kiri ní tọmọtọmọ. Kí lójúde ọba tún gbà lọ́wọ́ yín báyìí? Ẹ láwọn olóṣó olókùn bẹ̀. Do they dress like olóṣó? Do they do anything like olóṣó? Do they do anything like ritualists? Did they do anything like onítorí pé Farouk fi gbó sẹ́nu? Orí ẹ̀ ti dàrú, Kẹ́mi. Igbó nǹkan kò mú. Ṣebí dẹ́mọ ló fi ṣe náà. Even gan Farouk gan, ó tún sì ní, mo ní olújú ọba Farouk lèmi lọ máa ń wá káàkiri mẹ́. Ó tún sì ní steez ju ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ gọ́vnà lọ. Mi ò tí ì rọ ọmọ gọ́vnà tó pàdánù tó Àǹtí Kẹ́mi. Ó yẹ ká máa fi yín ṣe example ní tá bá ń ṣe show. Wípé another product of failure léléyìí o. Ọmọ onílé ọlọ́nà. Most of us yà kì í ṣe ọmọ onílé ọlọ́nà o. Beginning wàá rọ̀ fò. Bọ́lọ́run sì gbé wa débi tá a dé. Ẹ̀yin tó jẹ́ pé beginning yín smooth, ọmọ gọ́vnà nìyín, ẹ wo bẹ́ ṣe ń ṣàgbé lórí social media. Ibi tẹ́ ń lọ yìí, ṣe bá ń gbọ́ pé land of no return ni o. We don't joke with Ìjẹ̀bú Òde. Let me tell you that. Kí ló ń ṣe yín náà? Kí ló ń ṣe yín tẹ́ ẹ̀ bá ríyàn bí yín, ṣé ẹ̀ tó ríyàn kọ́ yín ni? Ṣé àwọn ọmọ kékeré la tó wá máa kọ́ yín ni, Àǹtí Kẹ́mi? Àwọn ọmọ yín ò lè kọ́ yín ni. Tó bá sọ̀rọ̀ sí ẹ ni wọ́n máa parọ́ mọ́ yín. Kí ló dé tẹ́ ń parọ́ mọ́ ojúde ọba? Why are you lying? People enjoy culture. You see the way even the governor, Dàpọ̀, bó ṣe múra, everybody is there. Celebrities are there. Everybody is there. Ẹ dẹ̀ máa sọ pé kó wọn ràn yín lọ́wọ́. Báwo la ṣe máa ràn yín lọ́wọ́? Tírú èmi náà bá fẹ́ ràn yín lọ́wọ́ sí ma. Nígbà tẹ́ ti wá parọ́ mọ́ ojúde ọba, mi ò ní ràn yín lọ́wọ́. Sísì, tẹ́ bá ń gbọ́ pé kọ́bọ̀ tó yọ, ẹ ní rí Àǹtí Kẹ́mi. Ebi ló ń pa mọ́nàmọ́ná kú. Ebi ló máa pa yín o. Ebi máa pa yín kú ni Àǹtí Kẹ́mi. Ẹ jẹ́ agbé yẹn tì. Bẹ́ ṣe ń ṣe, làwa náà máa analyze. Juma is in London now. I think he has a concert or something there. Àǹtí Kẹ́mi sọ pé wọ́n ti sẹ́ẹ̀tì olóṣó fún. Ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ yẹn lọkùnrin ṣe wá useless? Ẹ sọ pé àwọn tó dó yín, tó sọ yín di single mother, àwọn ló useless o. Èèyàn tó ṣì wà inú honeymoon kan ni Juma ṣì wà ní. Ṣé òbó ti wá yún èèyàn tó wà ní honeymoon? How many days tó fẹ́ lọ? Òbó ti sáré ń yún, wọ́n ti sẹ́ẹ̀tì olóṣó fún. Tó ṣẹ̀ṣẹ̀ marriage tán. Marriage tó ṣìṣe tí ò tí ì pé ọ̀sẹ̀ kan tó wà ní honeymoon tìyàwó ẹ̀ náà ti sáré ń gbógbó kà mọ́lé. Àǹtí Kẹ́mi, ṣé mọ̀ pé ṣòbò làbá ṣàlẹ́yìn? Abájọ tán fi gbọmọ lọ́wọ́ yín. Ọmọ 3, bàbá 3. Àǹtí Kẹ́mi, abájọ tán fi deny yín. Your family deny you. Baby daddies yín deny yín.
ṣé bẹ́ẹ̀ wá ni ọkùnrin wá useless tó ni Juma má ṣe kúrò lábẹ́ ìyàwó ẹ̀ ṣé kì í ṣe jẹta ni wọ́n ti sẹ́ẹ̀tì olóṣó fún torí pé olóṣó ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ọmọ tó fẹ́ ṣe concert ìgbà tó jẹ́ pé ẹ̀yin ò mọ nǹkan tó ń pè ní ìṣerere ṣùgbọ́n ọmọ yín musician ni kí ló dé tí ò lógo Portable gan sì lógo ju ọmọ yín lọ àti Kẹ́mi wọ́n sì mọ ọmọ Lálọ́mí ju ọmọ yín lọ ta ló mọ ọmọ yín ilé ayé gbogbo celebrity America dẹ̀ ló ti bá ya fọ́tò tán èmi ni Drake Eminem Rihanna gbogbo ẹ̀ lọ it's not by photo it's by talent wo lọmọ yín ní torí ẹ fẹ́ sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀ sí ẹ máa sọ pé wọ́n bú yín o wọ́n parọ́ mọ́ yín o but talent wo ẹ jà from mother to mother ni ọmọ yín yẹn ní kí ló dé tó jẹ́ pé ògo ẹ wọ mi ni kò búyọ ẹ̀yin gan check ọwọ́ ara yín kẹ́ check iṣẹ́ tẹ́ ń ṣe torí ìkà nìyí ẹ mú ti Priscilla ẹ parọ́ mọ́ ọmọ lọ́mọ ẹ tún ti ń mú Juma sí ẹ tún ti ń parọ́ mọ́ tó bá rìn yín sí bèbè ẹ̀wọ̀n sí ìbáyìí tẹ́ bá lọ sẹ́wọ̀n ẹ̀ ní padà wọ́n máa yẹgi fún yín ni torí àlè jẹ́ kẹ́ tún padà sí society kẹ́ tún máa mess wa up ẹ ń dójú tì wá àǹtí Kẹ́mi you are a shame to Yorùbá land a failure born failure ìyá yín gan mo mọ̀ pé bó ṣe wà yín ó máa regret pé kí ló dé tó jẹ́ pé àwọn ò flush spam yín down the toilet ó ní mò ń sọ fún yín yẹn tá bá ti rí yín náà sí Mohbad ló máa fún yín lábẹ́rẹ́ ẹ̀yin àgbà játijàti ẹ tún mú Vicky James náà kí ló dé tó jẹ́ pé àwọn tó bá ti ṣe rere jù yín lọ you just don't want to see anybody kó ṣe rere nǹkan problem tí ẹ ní nìyẹn àti Kẹ́mi ẹ fẹ́ rí anybody kí ilé ayé ẹ̀ dájú ti yín lọ ó ní mo dẹ̀ ń sọ fún yín pé àwa kọ́ la kò ṣì kàn yín ṣe rí media house tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ ti mọ̀ pé ó di ayé àtúnwá tẹ́ ẹ̀ bá yí wà yín padà gan ẹ̀ ní rí láyé àtúnwá ṣe rí journalist yẹn lẹ́yìn ojú oorun lẹ́tí máa practice yẹ ẹni Vicky James ẹni Illuminati ló ṣe ẹ jọ̀ọ́ tí èèyàn bá kí ń ṣe àbíàgbà birthday tí Vicky James ṣe tábìlì sọ pé ó sanwó ná 18 million ló fi ṣe kéèkì lásán ká sọ pé ó ná 30 million sí birthday àbí nǹkan kan báwo ló ṣe kàn yín ẹni ó ṣe Illuminati what about that birthday is screaming Illuminati tábàtà ẹ̀ pé waste owó mo ti sọ fún yín pé a lè kọ́ lówó bó ṣe máa náwó ẹ̀ àwọn ló lówó wọn what is screaming Illuminati àwọn tó yẹ kó ràn yín lọ́wọ́ ẹ sọ pé Davido ó gbé ológun olóró ni drug kìíní kan ló pọ̀ ọmọ ẹ sọ oríṣiríṣi nípa Chioma ẹ sọ nípa Priscilla Vicky James is just 30 years old ẹ mà lè bí Vicky lọ́mọ àwọn ọmọ tó yẹ ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá tẹ̀ rójú ẹgbẹ́ yín tó máa ṣàánú yín àwọn ọmọ kéékèèké yìí wọ́n má lè ṣàánú yín Prissy má lè ràn yín lọ́wọ́ tó bá yẹ pé ẹ fi ojú àgbá yín ẹ fi wọ́lẹ̀ rẹ̀ ṣe fi wọ́lẹ̀ Vicky má lè ṣàánú yín kó fún yín lówó at least àti ẹ máa mọ̀ pé tẹ́bí bá ti kúrò ní ìṣẹ́kù fẹ̀rẹ̀fẹ̀ ẹ wá sọ pé ó lọ ṣe Illuminati ẹ̀dẹ̀ ń parọ́ mọ́mọ́ lọ́mọ ọmọ yẹn má ṣe retire rẹ̀ ṣe retire at 30 years old Aunty Kemi you are 60 going 61 you are still looking for ebi ń pa mí on social media ṣé ẹ rí i pé ayé yín ti ta ó ti rún bíi gúgúrú ọmọ Vicky James ẹ sọ pé Illuminati ni she retire how many years la mọ Vicky James ó sì tó 3 years ago she retire at 30 years old ẹ̀yin wà 61 ẹ̀yin lè máa retire ara yín ẹ tún máa padà wá Aunty Kemi wọ́n ní la ṣe ń ṣe yìí wọ́n ní la ṣe ń ṣe fún yín ẹ jẹ́ kán gbé yín lọ síbi tẹ́ ti máa gba abẹ́rẹ́ yín because ìwé tẹ́ fẹ́ tà yín ẹ wò ẹ máa jẹ gbèsè bọ̀m̀bẹ́ ni gbèsè lẹ máa jẹ bọ̀m̀bẹ́ ẹ lọ kọ sílẹ̀ ẹ jẹ́ àmà lọ mo kàn ní kí wá fún yín ní little analysis nǹkan tí Aunty Kemi ń ṣe torí tó bá yá ń sìn téèyàn bá bẹ̀rẹ̀ pẹ̀lú Aunty Kemi ẹ máa sọ pé ìkà làwọn èèyàn ṣe fẹ́ pa á ni ẹ jẹ́ àwa fún yín ní little analysis nǹkan tí Aunty Kemi ń ṣe lọ́nà ṣe rí ti Ìjẹ̀bú Òde yẹn ojújọba yẹn ẹ rọra mú kúrò ń bẹ tẹnu yín ò bá fẹ́ gbẹ kan ṣe ti gẹ̀tẹ̀ sí táyé yín ò bá fẹ́ bàjẹ́ ju bó ṣe bàjẹ́ tẹ́lẹ̀ bó ṣe rí yìí sí ó ti rún tá bá tún wá fẹ́ po ògo yín tó kù tá bá fẹ́ po mọ́ yẹ̀pẹ̀ ìyẹn máa sọ̀rọ̀ Ìjẹ̀bú Òde ẹ̀yin àgbà játijàti ìwọ tó jẹ́ pé àwọn fámílì ẹ̀gàn kò worth anything sí ẹ kí ló ní fi any other family wé ó ní mo ń sọ fún ọ yá mú proof wá pé jọ kínní ló wà ní Ìjẹ̀bú Òde àwọn ìyá àgbàlagbà yẹn
mothers, who are the people in your body tó jẹ́ ritualist tàbí tó jẹ́ kinní lórí burúkú tó bá rí ritualist ó máa dúró ni òun ni mò ń sọ fún ẹ bàbá ẹ ó yẹ kó ti fi ẹ ṣòwò ni nítorí ó kàn waste owó ni ó rán ẹ lọ ìlú òyìnbó ó rán ẹ lọ school waste of money ni ó yẹ kán ti lù ẹ àbí kán ti pè ẹ kán ti pẹ ẹlẹ́dàá ẹ wálé kán ti gúnnú odó ìyẹn ọmọ játijàti kejì ẹran yìí àti kẹmí ojú yín á bó lórí social media ṣe mọ̀ pé tí lọ́ọ́ ti activate Instagram account gbogbo ẹ̀ lẹ́ máa ti activate last bí àwa la ràn yín ṣe àwa la bá ti ń jẹ ẹ jẹ́ á máa lọ jàre kò jẹ́ bó ṣe gẹ́ have a wonderful day guys, God bless you.